Odùduwà kì í ṣàlejò ní Ifẹ̀ ṣùgbọ́n nígbà tí táìmù tiẹ̀ tó kàn án láti ṣàkóso ní ọ̀rọ̀ dọ̀rọ̀ gbọ́n mi sí omi ò tó àmọ́ padà wáṣẹ́ náà tó ìpìlẹ̀ ẹ̀ nìyẹn ṣé wá rí Ọ̀rànmíyàn òun náà jẹ́ kan lára àwọn indigenous person nífẹ̀ẹ́ tó ṣeé ṣe kí ó jẹ́ ìbátan fún Ògún lóye tán sọ wípé Ògún lọ sójú ogun ó mú ẹrú bọ̀ látàpá ilẹ̀ tápà ó sì bí Ọ̀rànyàn fún ṣùgbọ́n wá tọ́ ní ààfin ẹni tí wọ́n ń pè ní Odùduwà ṣùgbọ́n nínú interview tí mo mẹ́nu báyìí ibẹ̀ yẹn sọ wípé Odùduwà ló bí Ògún àmọ́ Ògún tó Odùduwà bí kì í ṣe Láàdìn alágbẹ̀dẹ lòun ní Láàdìn nísìnyí náà bá sọ pé Ògún àwọn èèyàn ti gbàgbọ́ pé ẹni yẹn náà ń wí ó dàbí ká máa ka ọba tó jẹ́ ń Bẹ̀nẹ̀ ni ẹ̀rí tán kọ Ògún síbẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé wọ́n sọ̀rọ̀ nípa Ògún kan náà tó wà ń fẹ́ wọ́n ka ọba tó jẹ́ níbì ni wọ́n ka Ọ̀wọ́dù síbẹ̀ lára àwọn ọba tó jẹ́ nífẹ̀ náà tí ò sí lórí list Ọ̀wọ́dù wà ń bẹ̀ torí ilé Ọ̀wọ́dù ń bẹ ń fẹ́ tó sì jẹ́ royal house náà ni so ṣáwa sọ wípé títí Benin náà ló wà nífẹ̀ so nígbà kan àwọn orúkọ yẹn common name táwọn èèyàn jẹ́ òun ni.